Atude bi atinde. Atude bi atinde. Atude bi atinde. Atude bi atinde. Adé sórí ètò ìjìnlẹ̀ òwe náà nù. Àwa nìyẹn Atude sórí ètò ìjìnlẹ̀ òwe. Orúkọ tèmi ni àgbà. Orúkọ tèmi ni bẹ́ẹ̀ pàṣẹ lè gbé. Gàṣà. Ẹ̀yin ọ̀rẹ́ wa tí ń gbé bàsílẹ̀ tí ń fewé dúgbe. Mo gbà á ládùúgbò wípé orí ọ̀fẹ́ tẹ́ òfin máa rí i gbé lójoojúmọ́ báyìí Ọlọ́run á máa fẹ́ fún wọn yẹn. Ẹ wò ó kí àwa tó rí gbọ́ lórí ètò tòní. Bàbá bàbá nìkan tí mo tún pè sílé ni. Kí ni nǹkan ọ̀hún? Ẹ gbọ́ kí ni a kì í rí ẹ̀fọ̀n tán lẹ́ẹ̀mejì. Gàṣà. Àti pé kí ni ẹ̀fọ̀n yẹn túmọ̀ sí gan-an. Ẹ̀fọ̀n. Ìjìnlẹ̀ òwe àwọn baba ńlá kú bàbá wa ni. Ẹ̀fọ̀n tí wọ́n ń sọ nínú òwe òun ìṣe erin o kì í ṣe erin lákàtàbú rárá. Ẹ̀fọ̀n tí wọ́n ń sọ yìí ẹranko kan tí ó lágbára ni. Ẹranko tó tóbi ni náà bákan náà ẹranko tó tóbi ni. Ẹ̀fọ̀n yìí ó jẹ́ ẹranko kan tí ó ní ìṣọ́ra tó pọ̀. Bí ọdẹ ò bá tó ọdẹ kò lè rẹ́fọ̀n pa. Òun làwọn bàbá wa fi bọ̀ wípé a kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Bí ọdẹ bá roko ọdẹ inú igbó ńlá láti rí ẹ̀fọ̀n tí à ń sọ nípa rẹ̀ yìí. Àmọ́ bí ọdẹ ò bá gbójú gbóyà kí ó tú ọdẹ bí ò bá mọ ohun tó ta ò lè rí ẹ̀fọ̀n ta lẹ́ẹ̀mejì. Bó o bá ti lè ta lẹ́ẹ̀kan tí ò bọ́ sójú ẹ̀ adé wípé ṣàǹgbáfọ́. Bó o bá múra ẹ̀fọ̀n yá sí ọ léṣe. Bó bá sì lè ra àǹfààní bí ò sí ọ léṣe ẹ̀fọ̀n òun lè lọ fún àbàdà kó má rẹ̀ ẹran mú lọ. Ẹran sì lọ́nu. Àmọ́ bó o bá wá lè rí ẹ̀fọ̀n ta ẹran dé ọbẹ̀ sọ̀. A kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì àwọn baba ńlá kú bàbá wa lè sọ̀yún. Àbúrò mi ò wá yí o. Àgbọ̀yé bàbá. Ẹ̀fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan báyìí náà ni. Ẹ̀ẹ̀kan. Bó o bá wá rí i ta dáadáa kó o gbébọn síbi orí rẹ̀ kórí rẹ̀ pín méjì. Ajẹ́ ẹran lọ́nu. Wo kí wá ní a lè fi eléyìí túmọ̀? Gẹ́gẹ́ bí onígbàgbọ́ òde òní ẹ̀ lè rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Ẹ̀fọ̀n láyé. Ẹ̀fọ̀n láyé a máa ń sọ ta ni. Bó o bá sọ ayé tiẹ̀ ta ayé rẹ̀ lè ta bóbó. Bẹ́ẹ̀ ni wo ẹ̀ẹ̀kan náà ni à ń wáyé bàbá sì kú báyìí ó tán nìyẹn ó parí. Bó o bá ìwà lè sọ dáadáa tó lè rí ta bó o bá wá kú ó sì dára fún ọ. Àmọ́ bó o bá lè rí ayé ta pẹ́rẹ́ bó o bá kú tiẹ̀ jóná fáínálì nù. Ẹlòmíì àtàtì ẹ̀ sóhun àpáàdé ó lè pé nù ó dinú náà ayérayé. Bó o bá wá lè sọ wà rẹ wù bó o wá lè sọ ìwà rẹ ṣe láyé tó wà lẹ́ẹ̀kan yìí bó o bá ilé sí ta pínrín òjòna gúrúgúrú nù. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ayé ẹ̀fọ̀n ní tá a kì í rí ta lẹ́ẹ̀mejì. Wo inú ayé tó wà yìí ayé ti ń lọ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ òpin. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ òpin láyé lọ báyìí. Wo bó o bá wá lè rí ta ó bàjẹ́ fáínálì náà nù. Bẹ́ẹ̀ ni nítorí àwọn tí ò ráyé ta tí wọ́n máa ń ta gúrúgúrú lọ́wọ́n àpáàdé ni. Àbọ̀rọ̀ mi ò yé ọ bí. Àgbọ̀yé bàbá àgbọ̀yé. Ọ̀rẹ́ mi sọ ayé rẹ̀ sọ wà rẹ̀ kí ayé rẹ̀ má bàa ta. Sọ́rin ẹsẹ̀ rẹ̀ sóhun tó ń fi sẹ́nu sọ̀rọ̀ tó ń sọ ìjẹ́ ìwọ mẹlẹ́dùn àbí? Ìjẹ́ ìwọ rìn gẹ́gẹ́ bí ìbámu láti rí ayé ta kò lè ta sóhun rere kí tiẹ̀ má bàa jáná fáínálì. Ọ̀rọ̀ yìí jọ bí òwe kì í sòwe. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ó jọ gádẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro. Wo bó o bá ilé sọ dáadáa tiẹ̀ jóná nù ó ní fẹsẹ̀ méjèèjì tiro nínú náà wọn àpáàdé. Ẹ wo oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ̀sí jẹ́ náà àkọsẹ̀lẹ̀sẹ̀ àmọ́ ẹ má wá gbàgbé pé ọ̀rọ̀ ayé ti di ẹ̀fọ̀n báyìí tí àríta lẹ́ẹ̀mejì. Bó o bá ti lè ṣọ́wà rẹ lákòókò yìí kó o súnmọ́ Jésù Kristi
tiẹ̀ jóná gúrúgú nìyẹn ó sì ta finally ààrẹ fún ta lẹ́ẹ̀mejì bó o bá ikú pẹ́rẹ́ kò sí ronú púwàdà ó lọ́nu ẹ wo mo ní ó dìgbà kan náà a tún máa ríra lọ́jọ́ mẹ́jọ orúkọ tèmi ni àgbà lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni gbé wá sí lè dùgbé. ẹ̀yin tẹ́ ń wò wá nílé a sọ lẹ́ẹ̀kan sí wípé ó dàbọ̀ ó dọjọ́ mẹ́jọ ire o.